Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti màmá, ẹ̀gbọ́n àti àbúrò tẹ́ ń gbọ́ mi nínú ilé tàbí lẹ́nu iṣẹ́ tàbí bí gbogbo yòówù tẹ́ ẹ wà. Ẹ kú àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọjọ́ ìsinmi tó ń bọ̀ yìí. A ó dá lábùkún fún lórúkọ Jésù. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò, èyí tí onírúurú ìjọ ń lò káàkiri àgbáyé bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà lábẹ́ àkóso ẹ̀ka ẹ̀kọ́ ìjọ náà. Orí ọ̀rọ̀ wa fún ọ̀sẹ̀ yìí òun ni ìsọdọ̀tun májẹ̀mú. Ìsọdọ̀tun májẹ̀mú. À ń sì lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Nehemiah orí 10 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 2:30 títí dé ẹsẹ̀ 1:40. Nehemiah orí 10 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 2:30 títí dé ẹsẹ̀ 1:40. Nehemiah chapter 10 verses 28 to 29. Ẹsẹ̀ bíbélì tá a ti ń lọ kẹ́kọ̀ọ́ nù. Nehemiah orí 10 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 2:30 títí dé 1:40. Tí bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó yín, ẹ dákun ẹ ṣí, ẹ jẹ́ a jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí kà nínú bíbélì mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run, nínú ọ̀rọ̀ Ọlọ́run tó kà báyìí pé àti àwọn ènìyàn yòókù, àwọn àlùfáà, àwọn ọmọ Léfì, àwọn adènà, àwọn akọrin, àwọn nẹ́tínímù àti gbogbo àwọn tí wọ́n ya ara wọn kúrò lọ́dọ̀ àwọn èèyàn ilẹ̀ náà sí òfin Ọlọ́run, aya wọn, àwọn ọmọ wọn ọkùnrin àti àwọn ọmọ wọn obìnrin, gbogbo ẹni tí ó ní ìmọ̀ àti òye, wọ́n fara mọ́ àwọn arákùnrin wọn, àwọn ìjòyè wọn, wọ́n sì wọ inú èpè àti àdúrà láti máa rìn nínú òfin Ọlọ́run tí a fi lélẹ̀ nípa ọwọ́ Mósè ìránṣẹ́ Ọlọ́run, láti kíyèsí àti láti ṣe gbogbo àṣẹ Jèhófà Olúwa wa àti ìdájọ́ rẹ̀ àti ìlànà rẹ̀, àti pé àwa kì yóò fi àwọn ọmọbìnrin wa fún àwọn ènìyàn ilẹ̀ náà, bẹ́ẹ̀ ni àwa kì yóò fẹ́ ọmọbìnrin wọn fún àwọn ọmọ wa. Bí àwọn ènìyàn ilẹ̀ náà bá mú ọjà tàbí ohun jíjẹ wá ní ọjọ́ ìsinmi láti tà, àwa kì yóò rà á lọ́wọ́ wọn lọ́jọ́ ìsinmi tàbí ní ọjọ́ mímọ́. Àwa ó sì fi ọdún keje sílẹ̀ àti ìfi agbára gba gbèsè. Àwa sì ṣe ìlànà fún ara wa pé kí olúkúlùkù máa san 3 sékélì ní ọdọọdún fún iṣẹ́ ilé Ọlọ́run wa, nítorí àkàrà ìfihàn àti nítorí ẹbọ ohun jíjẹ ìgbà gbogbo àti nítorí ẹbọ sísun ìgbà gbogbo, ní ti ọjọ́ ìsinmi, ti oṣù titun tí a yàn, àti nítorí ohun mímọ́, àti nítorí ẹbọ ẹ̀ṣẹ̀ láti ṣètùtù fún Ísírẹ́lì, àti fún gbogbo iṣẹ́ ilé Ọlọ́run wa gẹ́gẹ́ bí ìdílé àwọn bàbá wa ní àkókò tí a yàn lọ́dọọdún, àti gbogbo àkọ́so èso igi gbogbo ní ọdọọdún sí ilé Olúwa wa, pẹ̀lú àkọ́bí àwọn ọmọ wa ọkùnrin àti ti ohun ọ̀sìn wa gẹ́gẹ́ bí a ti kọ nínú òfin, àkọ́bí àwọn ẹran ńlá wa àti ti àgùntàn wa, láti mú wọn wá sí ilé Ọlọ́run wa fún àwọn àlùfáà tí ń ṣiṣẹ́ ní ilé Ọlọ́run wa, kí àwa kí ó sì mú àkọ́so ìyẹ̀fun pípò wa wá, àti ọrẹ wa, àti èso onírúurú igi wa, àti ọtí wáìnì àti òróró fún àwọn àlùfáà sí ìyẹ̀wù ilé Ọlọ́run wa, àti 10% ilẹ̀ wa fún àwọn ọmọ Léfì, kí àwọn ọmọ Léfì kí ó lè ní 10%
nínú gbogbo ìlú àrọ́pò wa. Àlùfáà ọmọ Áárónì yóò sì wà pẹ̀lú àwọn ọmọ Léfì nígbà tí àwọn ọmọ Léfì yóò gba ìdámẹ́wàá. Àwọn ọmọ Léfì yóò sì mú ìdámẹ́wàá àti ìdámẹ́wàá náà wá sí ilé Ọlọ́run wa, sínú ìyẹ̀wù, sínú ilé ìṣúra, nítorí àwọn ọmọ Ísírẹ́lì àti àwọn ọmọ Léfì ni yóò mú ọrẹ ọkà wá àti ti ọtí wáìnì titun àti òróró sínú ìyẹ̀wù níbi tí ohun èlò ibi mímọ́ gbé wà, àti àwọn àlùfáà tí ń ṣiṣẹ́ àti àwọn adènà àti àwọn akọrin. Àwa kì yóò sì kọ̀ ilé Ọlọ́run wa sílẹ̀. Àwa kì yóò sì kọ̀ ilé Ọlọ́run wa sílẹ̀. Èyí ni ẹsẹ̀ Bíbélì tí a ń kẹ́kọ̀ọ́ lé lórí nínú ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí. Ẹsẹ̀ wúrà wa fún ọ̀sẹ̀ yìí, ẹsẹ̀ mọ́nigbàgbé, ẹsẹ̀ àkọ́ orí, ẹsẹ̀ àkọ́ ọkàn, òun ní abala kejì, ẹsẹ̀ ìkọkàndínlógójì yẹn. Nehemiah orí 10 ẹsẹ̀ 1:19 gbólóhùn tó gbẹ̀yìn rẹ̀. Kí ni gbólóhùn náà tí ẹsẹ̀ láti rántí wa? Òun ni àwa kì yóò sì kọ̀ ilé Ọlọ́run wa sílẹ̀. Àwa kì yóò sì kọ̀ ilé Ọlọ́run wa sílẹ̀. Àwa kì yóò sì kọ̀ ilé Ọlọ́run wa sílẹ̀. Ẹsẹ̀ láti rántí wa, ẹsẹ̀ akọ́ ọkàn, ẹsẹ̀ mọ́nigbàgbé wa fọ́sẹ̀ yìí nù. Kí Ọlọ́run ràn wá lọ́wọ́, ká má jẹ́ olùgbọ́ nìkan, ká má jẹ́ olùkọ́ni nìkan, ṣùgbọ́n ká lè jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Lẹ́ẹ̀kan sí, mo kí yín kó àbọ̀ sínú ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ tó gbẹ̀yìn oṣù karùn-ún yìí. Ògo ni fún Ọlọ́run tó ka èmi àti yín yẹ láti rí ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ tóṣù yìí àti ìparí ẹ̀kọ́ náà. Àdúrà mi ni pé oore ọ̀fẹ́ Ọlọ́run àtààbò rẹ̀ tó fi sìn wá dé ìkóríta tá a dé yìí yóò fi sìn wá parí oṣù yìí, yóò sì mú wa bẹ̀rẹ̀ omi àti ọ̀pọ̀lọpọ̀ mìíràn fún ògo orúkọ mímọ́ rẹ̀. Eléyìí ò sì ní jẹ́ àṣemọ fún gbogbo wa. Tí ẹ ò bá gbàgbé, fún gbogbo oṣù karùn-ún yìí, ẹ̀sìn ọ̀rọ̀ wa fún ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi òun ni ọrẹ pàtàkì àti ibi mímọ́. Ọrẹ pàtàkì àti ibi mímọ́. Ní ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù yìí tí í ṣe oṣù karùn-ún 2025 yìí, akẹ́kọ̀ọ́ nú Kíróníkà kínní orí 21 ẹsẹ̀ 14 sí 20. Nínú ẹ̀kọ́ yẹn la ti rí ọba Dáfídì tó fi ohun iyebíye tó fi ṣèrúbọ láti dóòlà ẹ̀mí àwọn ènìyàn rẹ̀ tí ikú ọ̀wọ̀wọ̀ ti ń pa. Níbi tó ti ṣèrúbọ yìí, ibẹ̀ náà ló sì tún ti gba ìran láti kọ́ tẹ́ḿpìlì sí ibi tó ti ṣèrúbọ yìí, torí wípé Ọlọ́run dá lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀, ó fi iná dá lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀, ó sì gbọ́ àdúrà rẹ̀. Bó ti rú ẹbọ yẹn tán báyìí, bẹ́ẹ̀ ni ikú ọ̀wọ̀wọ̀ sì dúró láàrin àwọn ọmọ Ísírẹ́lì. Nínú ẹ̀kọ́ wa ọ̀sẹ̀ kejì nínú oṣù yìí, a rí bí ọba Sólómọ́nì ti parí iṣẹ́ ilé tẹ́ḿpìlì, ilé mímọ́ Ọlọ́run, bó ṣe parí rẹ̀ tó sì yà á sí mímọ́ pẹ̀lú ọrẹ iyebíye. Ọrẹ 11,000 màálù, 22,000 cattle. Ọrẹ 11,000 màálù, 22,000 cattle. Àti ọ̀kẹ́ 6 àgùntàn, 120,000 àgùntàn, tó fi rúbọ ìyàsímímọ́ tẹ́ḿpìlì fún ògo Ọlọ́run, gẹ́gẹ́ bá a ṣe kọ́ nínú ẹ̀kọ́ Kíróníkà kejì orí 7 ẹsẹ̀ 1 sí 7 àti 11 nínú ọ̀sẹ̀ kejì oṣù yìí. Bẹ́ẹ̀ bá gbàgbé, bákan náà nínú ọ̀sẹ̀ kẹta ti oṣù yìí ńlá ti rí bí àwọn ìgbèkùn Ísírẹ́lì tí wọ́n tó kó ẹrú Bábílónì wá, bí wọ́n tètè ṣèṣe múra, tí wọ́n pa kítí mọ́lẹ̀, tí wọ́n bẹ̀rẹ̀ sí tún àjọṣepọ̀ wọn pẹ̀lú Ọlọ́run ṣe nípa kíkọ́ pẹpẹ ẹbọ, nípa ṣíṣe ìsọdọ̀tun ìmúpadàbọ̀sípò gbogbo onírúurú ìsìn tí wọ́n máa ń ṣe sí Ọlọ́run kí wọ́n tó lọ sóko ẹrú,
àti nípa fífi ìpìlẹ̀ tẹ́ḿpìlì tuntun lélẹ̀ láti mú kí àjọṣepọ̀ wọn pẹ̀lú Ọlọ́run àti àjọṣepọ̀ wọn láàrin ara wọn kó gún mọ́. Ẹ̀kọ́ tá a kọ́ nínú ìwé Ẹ́sírà orí 3 ẹsẹ̀ 1 sí 6 àti ẹsẹ̀ 10 sí 13. Ṣé wá rí lọ́sẹ̀ yìí tí ó parí gbogbo ẹ̀kọ́ wa tá ń kọ́ lórí ọrẹ pàtàkì àti ibi mímọ́? Ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí ó dá lérí bí àwọn ìgbèkùn Ísírẹ́lì tí wọ́n tó kó ẹrú Bábílónì dé yìí bí wọ́n ṣe tún májẹ̀mú wọn dá pẹ̀lú Ọlọ́run. Májẹ̀mú tí wọ́n dá tó sọ wọ́n dèrò ìgbèkùn ní Bábílónì, májẹ̀mú ni wọ́n wá tún dá pẹ̀lú Ọlọ́run nínú ẹ̀kọ́ ti ọ̀sẹ̀ yìí. Ìdí nìyẹn tá a fi gbé orí ọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí ní ìsọdọ̀tun májẹ̀mú. Kí ni májẹ̀mú? Májẹ̀mú làdéhùn. Kí ni májẹ̀mú? Májẹ̀mú lẹ̀jẹ́. Kí ni májẹ̀mú? Májẹ̀mú ni ìmùlẹ̀. Májẹ̀mú òun ni ìpinnu tá a dúró lé lórí tá kò sì ní yẹ̀. A sì pín ẹ̀kọ́ yìí sí ọ̀nà 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Abala àkọ́kọ́ rẹ̀ la pè ní ìsọdọ̀tun ìfaraẹnijìn láti tẹ̀lé òfin Ọlọ́run. Nǹkan àkọ́kọ́ tí àwọn àbọ̀dé ìgbèkùn Ísírẹ́lì láti Bábílónì tí wọ́n kọ́kọ́ sọdọ̀tun nù. Wọ́n ṣe ìsọdọ̀tun ìfi ara wọn jìn láti máa tẹ̀lé òfin Ọlọ́run. Eléyìí ní í ṣe pẹ̀lú Nehemiah tá a ti ń kẹ́kọ̀ọ́ tá a kà tán orí 10 ẹsẹ̀ 2:30 àti 1:30. Ṣé ẹ rí ìwé Ẹ́sírà tá a kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ tó kọjá àti ìwé Nehemiah tá a ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí, ọmọ ìyá tí kì í yára wọn ni wọ́n. Ẹnìkan béèrè pé báwo ni wọ́n ṣe jọmọ ìyá tí kì í yára wọn? Tí wọ́n fi jọmọ ìyá tí kì í yára wọn ni wípé àkókò kan náà táwọn ọmọ Ísírẹ́lì tó kó ẹrú Bábílónì dé la kọ̀wé méjèèjì. Nígbà tí Ẹ́sírà tó jẹ́ aṣáájú fáwọn ọmọ Ísírẹ́lì nígbà náà, aṣáájú ẹ̀sìn, Nehemiah nígbà náà jẹ́ aṣáájú ìlú, òun ni gómìnà lórí wọn nígbà náà. Nígbà tí Nehemiah sì jẹ́ olórí àlùfáà, àwọn méjèèjì ṣiṣẹ́ papọ̀. Ìdí nìyí tó fi jẹ́ pé ìwé méjèèjì Ẹ́sírà àti Nehemiah wọ́n jọra wọn bí ẹjọ́. Àwọn méjèèjì ṣiṣẹ́ papọ̀ ní lákòókò yìí. Nínú ẹ̀kọ́ ọ̀sẹ̀ tó kọjá lọ tá a kọ́, a ti kọ́ wípé nǹkan àkọ́kọ́ tí wọ́n ṣe bí wọ́n ti darí ìgbèkùn Bábílónì dé báyìí ni wọ́n mọ pẹpẹ ẹbọ. Lẹ́yìn náà wọ́n ṣe ìmúpadàbọ̀sípò gbogbo ìsìn Ọlọ́run. Lẹ́yìn náà ni wọ́n wá fi ìpìlẹ̀ ilé Ọlọ́run tuntun, tẹ́ḿpìlì tuntun, wọ́n fi ìpìlẹ̀ rẹ̀ sọlẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tán, ìwé Nehemiah orí 9 ẹsẹ̀ 1 ó wá sọ fún wa wípé wọ́n tún ṣe àpéjọ kan ní Jerúsálẹ́mù tí gbogbo wọn péjọ bí ẹnìkan ṣoṣo. Kí ni a péjọ fún? Ẹjẹ́ àjọ kà á nínú ẹsẹ̀ àkọ́kọ́ orí 9 ìwé Nehemiah. Ìwé mímọ́ ní nígbà náà ni gbogbo àwọn èèyàn náà kó ara wọn jọ bí ẹnìkan, èyí tí ń fi ìṣọ̀kan tó wà láàrin wọn hàn. Wọ́n kóra wọn jọ bí ẹnìkan sí ìta tí ó wà níwájú ẹnu bodè omi. Wọ́n sì sọ fún Ẹ́sírà akọ̀wé láti mú ìwé òfin Mósè wá tí Olúwa tẹ pàṣẹ fún Ísírẹ́lì. Wọ́n péjọ. Kí ni wọ́n péjọ fún? Wọ́n péjọ láti gbọ́ kí ni ń bẹ nínú ìwé òfin Mósè. Láyé ìgbà náà, ìwé èsè méjì pínì bó ti rí láyé tiwa yìí. Ìwé òfin ẹyọ kan ṣoṣo ló wà fún gbogbo ilẹ̀ Ísírẹ́lì bí wọ́n ṣe pọ̀ tó, bí wọ́n ṣe kéré mọ́, ìkáwọ́ Ẹ́sírà ló sì wà. Gbogbo wọn wá péjọ bí ẹnìkan nínú ìṣọ̀kan láti gbọ́ kí l'Olúwa wí nínú ìwé yìí. Àlùfáà Ẹ́sírà ò sì fàkókò ṣòfò rárá nínú ẹsẹ̀ 2 àti 3 orí 9 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Ìwé mímọ́ sọ fún wa pé àlùfáà Ẹ́sírà sì mú òfin náà wá iwájú àwọn wo? Tọkùnrin tóbìnrin.
Iwájú àwọn wo? Gbogbo àwọn tí ó lè fi òye gbọ́ ní tí yóò kà. Nígbà wo ló mú? Ní ọjọ́ kìíní oṣù keje. Kí ló sì ṣe? Ó kà nínú rẹ̀ níwájú ìta tí ó wà níwájú ẹnu bodè omi. Látòwúrọ̀ ló ti bẹ̀rẹ̀ sí kà títí di ìdajì ọjọ́. Ó bẹ̀rẹ̀ sí kà láti aago 6 àárọ̀ títí di aago 12 ọ̀sán. Odidi wákàtí 6. Odidi wákàtí 6 òun ni Nehemiah fi ń ka ọ̀rọ̀ Ọlọ́run, òfin Ọlọ́run fáwọn ọmọ Ísírẹ́lì lọ́jọ́ náà, níwájú àwọn arákùnrin àtàwọn ọmọbìnrin àti àwọn tó yẹ tí ń ka lè yé. Gbogbo èèyàn sì tẹ́tí sílẹ̀ sí òfin náà. Wọ́n tẹ́tí sí òfin náà. Lẹ́yìn ìgbà tí wọ́n wá gbọ́ ohun tó fi Ọlọ́run wí, iyè wọn sí. Wọ́n rí pé àwọn ti ṣàṣìṣe. Wọ́n rí pé àwọn ti ṣẹ̀ sí Ọlọ́run. Nítorí náà ní orí 9 tó tẹ̀lé orí 8 níbi tí Ẹ́sírà ti bẹ̀rẹ̀ sí ka ìwé òfin, gbogbo orí 9 láti bẹ̀rẹ̀ dópin ìwé Nehemiah wọ́n fi ṣèjẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ara ẹni àti ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè àti ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá wọn tí wọ́n ti ṣẹ̀ tó sọ wọ́n dèrò ìgbèkùn ní Bábílónì. Nígbà tá a wá dé orí 10 tí ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí wá ti bẹ̀rẹ̀ nínú ìwé Nehemiah, nínú ẹsẹ̀ 29, nínú ẹsẹ̀ 28 àti 29, a rí wípé àwọn èèyàn yìí wọ́n fìdí májẹ̀mú wọn pẹ̀lú Ọlọ́run múlẹ̀ nípa jíjẹ́ ẹ̀jẹ́ láti pa gbogbo òfin, láti pa gbogbo ìlànà, láti pa gbogbo àṣẹ Ọlọ́run mọ́ gẹ́gẹ́ bá a ṣe gbé lé Mósè lọ́wọ́. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọjọ ka ẹsẹ̀ 28 àti 29 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́. Ìwé mímọ́ ní àti àwọn ènìyàn yòókù, àwọn àlùfáà, àwọn ọmọ Léfì, àwọn adènà, àwọn akọrin, àwọn nẹ́tínímù àti gbogbo àwọn tó yà ara wọn kúrò lọ́dọ̀ àwọn ènìyàn ilẹ̀ náà sí òfin Ọlọ́run, aya wọn, àwọn ọmọ wọn ọkùnrin, àwọn ọmọ wọn obìnrin, gbogbo ẹni tí ó ní ìmọ̀ àti òye. Wọ́n fara mọ́ àwọn arákùnrin wọn, àwọn ìjòyè wọn, wọ́n sì wọ inú èpè àti ìbúra láti máa rìn nínú òfin Ọlọ́run tí a fi lélẹ̀ nípa ọwọ́ Mósè ìránṣẹ́ Ọlọ́run, láti kíyèsí, láti ṣe gbogbo àṣẹ Jèhófà Olúwa wa àti ìdájọ́ rẹ̀ àti ìlànà rẹ̀. Wọ́n pinnu pé àṣẹ Ọlọ́run làwọn tẹ̀lé. Wọ́n fira wọn búra wípé Ọlọ́run tó fáwọn lórí ọ̀fẹ́ táwọn lè ti oko ẹrú padà dé, àwọn ò tún ní jẹ́ kí ìtàn búburú kó tó túnra rẹ̀ pa lórí àwọn. Wọ́n pinnu pé láti gbà yé lọ òfin Olúwa ni ó máa ṣàtọ́nà ayé wa, òfin Olúwa ni a máa tẹ̀lé. Ẹ bá sì gbàgbé ń tó sọ wọ́n dèrò ẹrú, oko èrò ìgbèkùn ní Bábílónì, ó ní ẹsẹ̀ Sólómọ́nì ọba wọn tó yẹ̀ nípa fífẹ́ àwọn àjèjì obìnrin tí ò mọ Ọlọ́run Ísírẹ́lì, tí wọ́n sì pa ọkàn rẹ̀ dà sí Ọlọ́run, tó wá bẹ̀rẹ̀ sí bọ òrìṣà àwọn obìnrin tó àjèjì tó fẹ́. Torí náà nínú ẹ̀kọ́ yìí, àwọn ìgbèkùn tó padà wálé yìí, àwọn oríyọmí ìgbèkùn tí wọ́n padà wálé yìí, wọ́n ní tiwa o láti sísìnyí lọ òfin Ọlọ́run tó gbélé Mósè lọ́wọ́ tó sì fi fún wa, òun làwa ó máa tẹ̀lé. Ṣé àwọn bàbá wa ní òmùgọ̀ èèyàn nìkan ní máa gbà kí ìtàn búburú kó túnra rẹ̀ pa lórí òun? Ibi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí tó ti tẹnubodò, tó ti mú mi nù, tó sì sún wa síwájú sí abala kejì tá a pè ní ìsọdọ̀tun ìfaraẹnijìn sí yíya ara ẹni sí mímọ́ àti ṣíṣe ojúṣe ẹni. Ní abala àkọ́kọ́, àwọn èèyàn yìí ṣe ìsọdọ̀tun fífi ara wọn jìn fún òfin Olúwa láti pa á mọ́, láti tẹ̀lé. Ní abala kejì yìí, wọ́n wá tún fi ara wọn jìn láti ya ara wọn sọ́tọ̀ fún Olúwa àti láti máa ṣe ojúṣe wọn nínú ilé Olúwa.
eléyìí la rí nínú Nehemiah orí 10 ẹsẹ̀ 30 sí ìka 440. lẹ́yìn táwọn èèyàn yìí ti ṣe ìsọdọ̀tun májẹ̀mú wọn pẹ̀lú Olúwa nípa pé wọ́n pinnu pé wọ́n jẹ́jẹ́ pé àwọn máa pa òfin Olúwa tá a fi fún Mósè mọ́, wọ́n wá tó tẹ̀síwájú láti tún ṣe àwọn ìpinnu míì tó jinlẹ̀ nípa yíya ara wọn sọ́tọ̀ fún Olúwa, nípa gbígbé ìgbé ayé mímọ́ fún Olúwa, nípa jíjẹ́ ti Olúwa nìkan ṣoṣo. Díẹ̀ nínú àwọn ìpinnu tí wọ́n sì ṣe òun nìyí. Àkọ́kọ́ nínú ẹsẹ̀ 30 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Nehemiah orí 10 nínú ẹsẹ̀ 30, àwọn èèyàn yìí pinnu láti má máa fi ọmọ wọn ọkùnrin tàbí ọmọ wọn obìnrin, láti má máa fi wọ́n fún àwọn ọmọ kèfèrí láti fẹ́ lọ́kọ àbí láti fẹ́ ní ìyàwó, torí pé ntọ́fà ìpadà sẹ́yìn Sólómọ́nì ọba nù nínú ìwé àwọn ọba kìíní orí 11. tẹ́ bá wo ẹsẹ̀ 30 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Nehemiah orí 10 ẹsẹ̀ 30, Bíbélì ní àti pé àwa kì yóò fi ọmọbìnrin wa fún àwọn ènìyàn ilẹ̀ wa, bẹ́ẹ̀ ni àwa kì yóò fi ọmọbìnrin wọn fún àwọn ọmọ wa. Wọ́n pinnu pé àwọn ò ní fọmọ àwọn fún aláìgbàgbọ́. Ẹ̀kọ́ ńlá nìyẹn fún gbogbo wa lónìí. Àwọn ò ní fọmọbìnrin àwọn tàbí ọmọkùnrin àwọn kó fẹ́ aláìgbàgbọ́. Tẹ́ ẹ bá sì gbàgbọ́, Paul apostole nínú lẹ́tà rẹ̀ tó kọ sáwọn Kọ́ríńtì, ó ní ìdàpọ̀ kí ló wà láàrin ìmọ́lẹ̀ àti òkùnkùn? Kí ni ọmọ Ọlọ́run ní í ṣe pẹ̀lú ọmọ Béliálì? Ẹ jáde kúrò láàrin wọn. Wọ́n pinnu wípé àwọn ò ní fọmọkùnrin wọn àbọ̀mọbìnrin àwọn fún àwọn kèfèrí láti fẹ́ lọ́kọ àbí láti fẹ́ láya. Lọ́nà kejì, wọ́n tó pinnu, wọ́n tó dá májẹ̀mú wípé àwọn máa pa ọjọ́ ìsinmi Olúwa mọ́ gẹ́gẹ́ bí àṣefilélẹ̀ nínú ìwé òfin Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 9 sí 11. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 21 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Nehemiah orí 10 ẹsẹ̀ 21, àwọn ìgbèkùn tó padà sílé yìí ní bí àwọn ènìyàn ilẹ̀ náà bá mú ọjà tàbí ohun jíjẹ wá ní ọjọ́ ìsinmi láti tà, ìbáà ṣe pìnì ìbáà ṣe kọ́bọ̀ wọn ń tà, àwa ò ní rà lọ́wọ́ wọn ní ọjọ́ ìsinmi tàbí lọ́jọ́ mímọ́. Kódà bí kí wọ́n máa tà ń pọ̀ ń tọ̀ ẹlẹ́kọ̀ọ́ ògbó wà ní rà lọ́wọ́ wọn, torí pé ọjọ́ Olúwa ọjọ́ mímọ́ ni, àwọn máa pa ọjọ́ Olúwa mọ́. Lọ́nà kẹta, àwọn èèyàn yìí tún bára wọn dá májẹ̀mú pẹ̀lú Olúwa wípé àwọn ó máa fún ilẹ̀ oko àwọn nísinmi lọ́dún kejekeje gẹ́gẹ́ bá a ṣe là á sílẹ̀ nínú ìwé Lífítíkù orí 15 ẹsẹ̀ 1 sí 7, àti pé gbogbo gbèsè làwọn ó máa parẹ́ lọ́dún kejekeje. Nínú ìwé Lífítíkù tí mo tọ́ka sí orí 15 25 ẹsẹ̀ 1 sí 7, a gbé ìlànà kalẹ̀ wípé tẹ́ ẹ bá ti ń roko lórí ilẹ̀ kan fódìdí ọdún 6, tó bá dọdún keje ẹ dalẹ̀ ńlẹ̀, ẹ má dáko lórí rẹ̀, ẹ jẹ́ kílẹ̀ náà ó sinmi. Àwọn ọmọ Ísírẹ́lì ní láti sin lọ ń gbò Olúwa ti wí, Olúwa ti ní a máa ṣe ń pẹ́ láàmọ́ ṣe. Nínú ìwé náà, nínú orí 15 ìwé Lífítíkù náà, a sọ ń bẹ̀ wípé ẹni tí ó bá jẹ gbèsè tí ó sì tiraka tí ò rí san, tó bá ìtẹ́lẹ̀ di ọdún keje ẹ má sìn mọ́. Àwọn ọmọ Ísírẹ́lì ní àwa ó fi ọdún keje sílẹ̀ àti ìfagbára gba gbèsè, rárá àní ṣe bẹ́ẹ̀ mọ́. Ohun kan kẹrin tí wọ́n tó pinnu lé lórí, tí wọ́n jẹ́jẹ́ lé lórí, òun ni wípé àwọn ọmọ fi sílẹ̀ lọ́pọ̀ yanturu ohun gbogbo tí a nílò fún iṣẹ́ ìsìn Olúwa nínú tẹ́ḿpìlì. Àwọn ọmọ fi sílẹ̀ lọ́pọ̀ yanturu fún ohun gbogbo tí wọ́n nílò fún iṣẹ́ ìsìn nínú tẹ́ḿpìlì Olúwa. Tẹ́ ẹ bá wo ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Nehemiah orí 10 ẹsẹ̀ 2 títí dé 440, ìwé mímọ́ ní àwa sì ṣe ìlànà fún ara wa pé kí olúkúlùkù máa san 3 ṣékélì ní ọdọọdún fún kíni? Ẹ máa gbọ́, fún iṣẹ́ ilé Ọlọ́run wa, nítorí àkàrà ìfihàn àti nítorí ẹbọ ohun jíjẹ nígbà ìgbà gbogbo,
àti nítorí ẹbọ sísun ìgbà gbogbo, ti ọjọ́ ìsinmi, ti oṣù titun, ti àsè tí a yàn, àti nítorí ohun mímọ́, àti nítorí ẹbọ ẹ̀ṣẹ̀ láti ṣètùtù fún Ísírẹ́lì, àti fún gbogbo iṣẹ́ ilé Ọlọ́run wa. Wọ́n dúró síbẹ̀ nìkan. Nínú ẹsẹ̀ 4:30 wọ́n tún tẹ̀síwájú, wọ́n ní àwa sì dìbò láàrin àwọn àlùfáà àtàwọn ọmọ Léfì àtàwọn èèyàn fún ọrẹ igi láti mú wá sí ilé Ọlọ́run wa gẹ́gẹ́ bí ìdílé àwọn bàbá wa, ní àkókò tí a yàn lọ́dọọdún láti máa fi dáná lórí pẹpẹ Olúwa Ọlọ́run wa gẹ́gẹ́ bí a ti kọ ọ́ nínú òfin Mósè, àti láti mú àkọ́so ilẹ̀ wa wá àti gbogbo àkọ́so èso igi gbogbo ní ọdọọdún sí ilé Olúwa wa, pẹ̀lú àkọ́bí àwọn ọmọ wa ọkùnrin àti tí ohun ọ̀sìn wa gẹ́gẹ́ bí a ti kọ ọ́ nínú òfin, àkọ́bí àwọn ẹran ńlá wa àti tí àgùntàn wa, láti mú wọn wá sí ilé Ọlọ́run wa fún àwọn àlùfáà tí ń ṣiṣẹ́ ní ilé Ọlọ́run wa. Ìpinnu wọn nìyí. Ohun gbogbo tí a nílò láti máa fi sin Ọlọ́run bó ti tó àti bó ti yẹ nínú tẹ́ḿpìlì rẹ̀, àwa ṣèlànà, àwa pinnu pé a máa fi tayọ̀tayọ̀ ń wá lọ́pọ̀ yanturu, débi wípé ilé kò ní sí ohunkóhun tí ilé Ọlọ́run ó ṣàìní. Ibi tí abala kejì ẹ̀kọ́ wa ọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò, tó ti mú mínú, àwọn àbọ̀dé ìgbèkùn láti Bábílónì yìí, wọ́n pinnu láti sọ ara wọn dọ̀tun, láti fara wọn jìn, láti ya ara wọn sọ́tọ̀, láti máa ṣe ojúṣe wọn bó ti tọ́ àti bó ti yẹ nínú ilé Olúwa. Ẹ má gbàgbé o, nínú abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa, wọ́n ṣe ìsọdọ̀tun páwọn máa pa òfin Olúwa mọ́. Ní abala kejì yìí, wọ́n ṣe ìsọdọ̀tun pé ohun gbogbo tí ilé Olúwa nílò láti sìn bó ti tọ́ àti bó ti yẹ, àwọn máa pèsè rẹ̀. Èyí ló wá sún wa sí abala ìkẹta. Ní abala ìkẹta yìí, ìsọdọ̀tun kí ni a tún ṣe o? Ìsọdọ̀tun ìfaraẹnijìn sí ilé Olúwa àti àwọn ìránṣẹ́ rẹ̀. Ní abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa yìí ni a ti tún fi ṣe ìpinnu pé àwọn máa pèsè ní kíkún láti tọ́jú àwọn àlùfáà, láti tọ́jú àwọn ọmọ Léfì tí ń ṣiṣẹ́ nínú tẹ́ḿpìlì Olúwa. Yàtọ̀ fún wípé wọ́n láwọn yàwọ́ sí ohun gbogbo tó rọ̀ mọ́ fún ètò ìsìn nínú ilé Olúwa nínú abala àkọ́kọ́. Abala kejì ẹ̀kọ́ tá a kọ́ tán ní ìsìn, ní abala tó gbẹ̀yìn yìí, wọ́n láwọn ó làwọ́ fún ìtọ́jú àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọ kà á nínú ẹsẹ̀ ìkẹta ó dín ní 40 títí dé 49. Ẹ gbọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí. Kí àwa sì mú àkọ́so ìyẹ̀fun pípọ̀ wa wá, àti ọrẹ wa, àti èso onírúurú igi wa, àti ọtí wáìnì, àti ti òróró, fún àwọn wo? Fún àwọn àlùfáà sí ìyẹ̀wù ilé Ọlọ́run wa, àti kí tó ni? Àti ìdámẹ́wàá ilẹ̀ wa fún àwọn ọmọ Léfì, kí àwọn ọmọ Léfì kí ó lè ní ìdámẹ́wàá nínú gbogbo ìlú àrọ́kọ wa. Àlùfáà àwọn ọmọ Áárónì yóò sì wà pẹ̀lú àwọn ọmọ Léfì nígbàtí àwọn ọmọ Léfì yóò gba ìdámẹ́wàá. Àwọn ọmọ Léfì yóò sì mú ìdámẹ́wàá àti ìdámẹ́wàá náà wá sí ilé Ọlọ́run wa, sínú ìyẹ̀wù sí ilé ìṣúra. Nítorí àwọn ọmọ Ísírẹ́lì àti àwọn ọmọ Léfì ni yóò mú ọrẹ ọkà wá, àti ti ọtí wáìnì titun àti òróró sínú ìyẹ̀wù níbi tí ohun èlò ibi mímọ́ gbé wà. Àti àwọn àlùfáà tí ń ṣiṣẹ́, àti àwọn adènà, àti àwọn akọrin. Àwa kì yóò kọ̀ ilé Ọlọ́run wa sílẹ̀ bí ti wù kó mọ. Àwa kì yóò kọ̀ ilé Ọlọ́run wa sílẹ̀. Ìpinnu tí wọ́n ṣe gbẹ̀yìn nìyí, láti mú wá fún àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ń ṣiṣẹ́ nínú tẹ́ḿpìlì Olúwa. Àwọn wo sì ni ìránṣẹ́ Ọlọ́run náà? Àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì. Ẹnìkan wá lè béèrè pé àwọn wo làwọn àlùfáà, àwọn wo làwọn ọmọ Léfì?
Léfì ó jẹ́ ọ̀kan nú àwọn ọmọ 12 tí Jákọ́bù bí. Jákọ́bù òun lọ́lọ́run yí orúkọ rẹ̀ padà lẹ́yìn ọ̀rẹ̀yìn tí a ń pè ní Ísírẹ́lì. Torí náà nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ísírẹ́lì, àwọn ọmọ Jákọ́bù náà là ń sọ̀rọ̀ nípa wọn. Ọ̀kan nú àwọn ọmọ 12 tó bí òní Léfì. Àwọn ọmọ 12 yìí ni wọ́n di ẹ̀yà 12 Ísírẹ́lì. Ẹ̀yà Léfì ó wá jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀yà wọn. Ìtọ́ wá ṣẹlẹ̀ ní wípé nígbà tí wọ́n wà ní oko ẹrú ní Íjíbítì, nígbà tí Ọlọ́run ṣetán tí ó tú wọn lẹ̀, Ọlọ́run ṣe mẹ́rìírí kan. Kí ni mẹ́rìírí ọ̀hún? Mẹ́rìírí ọ̀hún ni wípé Ọlọ́run ṣekú pa gbogbo àkọ́bí ènìyàn àti tẹranko láàrin àwọn ará Íjíbítì. Ṣùgbọ́n ọ̀kankan àkọ́bí nínú ènìyàn àti nínú ẹranko àwọn ọmọ Ísírẹ́lì kò kú torí áńgẹ́lì Olúwa ré wọn kọjá. Eléyìí ló mú kí Ọlọ́run sọ pé gbogbo àwọn àkọ́bí tí àwọn ọmọ Ísírẹ́lì bá bí kí wọ́n yà wọ́n sọ́tọ̀ fóun. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn nínú ìwé Númérì orí 3 ẹsẹ̀ 440 àti 540, Númérì orí 3 Númérì orí 3 ẹsẹ̀ 440 àti 540, Ọlọ́run sọ ó ṣe pàṣípààrọ̀. Dípò tí ó fi jẹ́ àkọ́bí ọmọ kọ̀ọ̀kan nú gbogbo ẹ̀yà 12, Ọlọ́run ní òun kúkú mú ẹ̀yà kan, ẹ̀yà Léfì, láti yà sọ́tọ̀ fúnra òun, láti fi wọ́n dípò gbogbo àwọn àkọ́bí àwọn ọmọ Ísírẹ́lì. Àwọn ẹ̀yà kan, ẹ̀yà Léfì òun là ń pè ní àwọn ọmọ Léfì. Àwọn ẹ̀yà kan nígbà wọ́n dé ilẹ̀ ìlérí, a pín ilẹ̀ fún wọn, torí pé Ọlọ́run ní òun ó máa jẹ́ ìní wọn, gẹ́gẹ́ bí a ti ṣe rí nínú ìwé mímọ́. Ọlọ́run ní òun ó máa jẹ́ òun ó máa jẹ́ ẹ̀rí, òun ó máa jẹ́ ẹ̀rí, òun ó máa jẹ́ ìní wọn nínú ìwé Jóṣúà orí 13 ẹsẹ̀ 14. Ọlọ́run lòun ó máa jẹ́ ìní wọn. Torí náà ohun gbogbo tí wọ́n bá ti yà sọ́tọ̀ fún Ọlọ́run, àwọn ọmọ Léfì ni wọ́n ní. Àwọn wo wá lálùfáà? Àwọn àlùfáà òun ni àwọn irú ọmọ Áárónì. Áárónì jẹ́ ẹ̀gbọ́n fún Mósè. Òun ni Ọlọ́run yàn gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ fún Mósè láti gba àwọn ọmọ Ísírẹ́lì padà lóko ẹrú Íjíbítì. Nígbà tí wọ́n wá ń lọ sí ilẹ̀ ìlérí, Ọlọ́run ó dé ìkóríta kan nínú ìwé Númérì orí 3 àti Lífítíkù orí 8 tí Ọlọ́run ti ní kí Mósè ya Áárónì àti ìdílé rẹ̀ sọ́tọ̀ fún iṣẹ́ àlùfáà. Ẹ wá má gbàgbé o wípé àti Mósè ní o àti Áárónì ní o ọmọ Léfì làwọn náà. Torí náà nígbà tá à ń bá ń sọ wípé àwọn wo làlùfáà, gbogbo àlùfáà Ísírẹ́lì pátápátá ọmọ Léfì ni wọ́n. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ọmọ Léfì òun làlùfáà. Gbogbo àlùfáà pátápátá ọmọ Léfì ni wọ́n, ṣùgbọ́n kì í ṣe gbogbo ọmọ Léfì làlùfáà. Ẹnu ọwọ́ irú àwọn ọmọ Áárónì nìkan ní ìdí Léfì òun ni àlùfáà. Àwọn wọ̀nyí òun ni àwọn ọmọ Ísírẹ́lì tí tọ́lọ́run yà sọ́tọ̀ fún ìlò rẹ̀, fún iṣẹ́ nínú ọgbà àjàrà rẹ̀. Àwọn wọ̀nyí òun ni àwọn àbọ̀dé ìgbèkùn láti Bábílónì yìí wá pinnu pé àwọn ọmọ kó gbogbo ohun ìní àwọn gẹ́gẹ́ bí a ti kọ ọ́ sínú ìwé òfin láti máa fi fún wọn, láti máa ṣètọ́jú wọn, kí wọ́n má ṣe ṣe aláìní ohunkóhun láti ṣiṣẹ́ Olúwa tá a gbélé wọn lọ́wọ́. Torí náà nínú ẹsẹ̀ tí ó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí, ìwé Nehemiah orí 10 ẹsẹ̀ 140, àwọn èèyàn náà pàǹpọ̀ wọ́n ní àwa kì yóò kọ̀ ilé Ọlọ́run wa sílẹ̀, àwa kì yóò kọ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ tí ń ṣiṣẹ́ nínú ilé Olúwa sílẹ̀. Ohun gbogbo tí ilé Olúwa nílò láti jọ́sìn bó ti tọ́ àti bó ti yẹ á pèsè rẹ̀. Ohun gbogbo tó yẹ láti fi ṣètọ́jú àwọn tí ń darí ìsìn nínú ilé Olúwa á ṣètọ́jú rẹ̀. Àwọn àlùfáà
àti àwọn ọmọ Léfì wọ́n ya ara wọn sọ́tọ̀, wọ́n pinnu, wọ́n ṣèlérí, wọ́n dá májẹ̀mú, wọ́n ṣe ìsọdọ̀tun láti fara wọn jìn fún ilé Olúwa àti àwọn ìránṣẹ́ rẹ̀ tí ń ṣiṣẹ́ nínú ilé Olúwa. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ṣe inú ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí nù. Wọ́n fara wọn jìn, wọ́n ṣe ìsọdọ̀tun láti máa pa òfin Olúwa mọ́. Wọ́n fara wọn jìn, wọ́n ṣe ìsọdọ̀tun láti máa pèsè ohun gbogbo tí ilé Olúwa nílò láti sìn bó ti tọ́ àti bó ti yẹ. Wọ́n fara wọn jìn, wọ́n ṣe ìsọdọ̀tun láti lè máa ṣe ìtọ́jú àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ń ṣiṣẹ́ nínú ilé Olúwa. Ìyẹn Olúwa mú béèrè wá pé bó làwa ṣe ń ṣe bìkítà ṣètọ́jú ilé Ọlọ́run lónìí? Báwo làwa ṣe ń ṣètọ́jú àwọn ìránṣẹ́ rẹ̀ tí ń ṣiṣẹ́ baba láàrin wa? Àwọn àbọ̀dé ìgbèkùn yìí fàpẹẹrẹ rere lélẹ̀. Wọ́n pinnu pé àwa kì yóò kọ̀ ilé Ọlọ́run wa sílẹ̀. Bẹ́ẹ̀ ni àwa kì yóò ṣe àìnáání ojúṣe wa sílé Ọlọ́run wa àti ojúṣe wa sí àwọn ìránṣẹ́ rẹ̀ tí ń ṣiṣẹ́ nínú ọgbà àjàrà rẹ̀. Èyí jẹ́ ìpèníjà fún èmi àti yín pé ká má ṣaláìnáání ilé Olúwa, ká má ṣaláìnáání àwọn òjíṣẹ́ rẹ̀ tí ń ṣiṣẹ́ láàrin wa. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó wá mú ẹ̀kọ́ yìí wá sí ìdánudúró, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ àwọn kókó díẹ̀ nínú ẹ̀kọ́ yìí. Kókó àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ ni wípé bàbá àti màmá tí ń gbọ́ mi, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ ẹ máa kà, ẹ máa kẹ́kọ̀ọ́, ẹ máa ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣìyàn lójú. Ó ṣí àwọn àbọ̀dé ìgbèkùn Bábílónì yìí, ó ṣí wọn lójú sáṣìṣe wọn. Ọ̀rọ̀ Ọlọ́run àwòjíji ní máa ń fi rẹ ní han rẹ ní bẹ́yàn ṣe rí, ní sì máa ń ran ni lọ́wọ́ láti ṣàtúnṣe níbi táyé ẹni ti nílò. Ká má bàa rí ìbínú Ọlọ́run. Ẹ jẹ́ á máa kà, ẹ jẹ́ á máa kẹ́kọ̀ọ́, ẹ jẹ́ á máa ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àǹfààní táwa ní lónìí àwọn ọmọ Ísírẹ́lì ò ní. Ìwé òfin Mósè ẹyọ kan ṣoṣo ní gbogbo orílẹ̀-èdè Ísírẹ́lì ní nígbà náà tí ń bẹ ní ìkáwọ́ Ẹ́sírà. Gbogbo wọn ní láti péjọ, odidi orílẹ̀-èdè wọn ní láti péjọ láti máa gbọ́. Ṣùgbọ́n lónìí èmi àti yín lórí tẹlifóònù wa ọ̀rọ̀ Ọlọ́run wà ńbẹ̀. Nínú ilé wa níbi gbogbo bíbélì ńlá wà, bíbélì kékeré wà, kíkéré tá a lè sọ àpò wà. Àǹfààní ńlá làwa ní lónìí, ẹ jẹ́ á lò ó dáadáa, ẹ jẹ́ á kà, ẹ jẹ́ á kẹ́kọ̀ọ́, ẹ jẹ́ á ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run ká lè ríra wa bá a ṣe rí, ká lè ṣàtúnṣe níbi ayé wa bá ti nílò àtúnṣe. Lọ́nà kejì, ẹ̀kọ́ yìí kọ́ wa pé káwa má máa kà, ká má máa kọ́ ẹ̀kọ́, ká má máa ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run nìkan, ká gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè láti yí ayé wa padà. Nǹkan kan ni láti kà, nǹkan kan ni láti kẹ́kọ̀ọ́, nǹkan kan òun náà ni láti ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nǹkan míì ni ká fi ọ̀rọ̀ yẹn sínú ìṣe. Ẹ jẹ́ á gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè láti yí ayé wa padà. Àwọn àbọ̀dé ìgbèkùn yìí wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run láti yí ayé wọn padà. Ìdí àwọn àpinnu tí wọ́n ṣe nù. Tó o bá kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, tó o ka ọ̀rọ̀ Ọlọ́run, tó o gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tó o ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, gbé ìgbésẹ̀ láti ṣàtúnṣe. Má kàn kà á lásán. Wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí Ẹ́sírà kà, wọ́n sì gba ọ̀rọ̀ yẹn láàyè láti yí ayé wọn padà. Ẹ jẹ́ á fààyè fún ọ̀rọ̀ Ọlọ́run kó lè máa mú àyípadà rere bá ayé wa. Lọ́nà kẹta, ẹ̀kọ́ yìí kọ́ wa wípé kí ẹnì kọ̀ọ̀kan wa ká mú ìpinnu ọkàn láti máa pa gbogbo òfin Olúwa mọ́. Ká ní ìpinnu ọkàn láti máa pa gbogbo òfin Olúwa mọ́. Ẹ má gbàgbé wòlíì Sámúẹ́lì ó sọ fún ọba Sọ́ọ̀lù pé ìgbọ́ràn ó sàn jẹbọ lọ, ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ. Gbogbo ibi tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti pè fàtúnṣe inú ayé wa, ẹ má jà á kọ etí tó di sí, ẹ má jà á sọ òkúta sétí wa, ẹ má jẹ́ tí wa ó di sọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ á fi sínú iṣẹ́, ẹ jẹ́ á ṣàtúnṣe táyé wa bá nílò. Ẹ jẹ́ á mú ìpinnu ọkàn. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n péjọpọ̀, wọ́n ní òfin Olúwa, òfin Mósè yìí ńlá mọ̀ pamọ́, ńlá mọ̀ tẹ̀lé. Èmi àti yín náà a nílò irú ìpinnu bẹ́ẹ̀
lónìí nínú ìjọ Kristi. Lọ́nà kẹrin, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká má kàn jẹ́ onígbàgbọ́, ká má jẹ́ ọmọ ìjọ lórúkọ lásán. Onírúurú èèyàn ló wà ní ìjọ lónìí, orúkọ lásán ni wọ́n fi ń jẹ́ ọmọ ìjọ. Ẹ jẹ́ á jẹ́ ọmọ ìjọ tó mọ ojúṣe rẹ̀. Ẹ jẹ́ á jẹ́ ọmọ ìjọ tí sì ń ṣe ojúṣe yẹn, kì í ṣe ká mọ ojúṣe wa nìkan, ṣùgbọ́n ká máa ṣe é. Àwọn àbọ̀dé ìgbèkùn tó ti Bábílónì dé yìí, wọ́n mọ ojúṣe wọn, wọ́n sì pinnu pé ojúṣe wa láti pèsè ohun gbogbo tá a nílò láti sìn nínú tẹ́ḿpìlì Olúwa a máa ṣe. Ojúṣe wa láti tọ́jú àwọn àlùfáà àtàwọn ọmọ Léfì tí ń ṣiṣẹ́ nínú tẹ́ḿpìlì Olúwa a máa ṣe. Má jẹ́ ọmọ ìjọ orúkọ lásán. Gbogbo ẹ̀bùn ẹ̀mí tọ́lọ́run fún ọ lò nínú ìjọ rẹ̀. Gbogbo ẹ̀bùn àmútọ̀run wá tó ní lò nínú ìjọ rẹ̀. Gbogbo ìní tọ́lọ́run fi fún ọ lò nínú ìjọ rẹ̀. Kí la ní tí kìí sọ Ọlọ́run ló fún wa? Ẹ má jẹ́ á jẹ́ ọmọ ìjọ lórúkọ lásán. Ẹ jẹ́ kí a mọ ojúṣe wa ká sì máa ṣe. Lọ́nà mìíràn, ẹ̀kọ́ yìí kọ́ wa wípé ká lawọ́ sí iṣẹ́ Olúwa, ká lawọ́ sí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wà nínú ìjọ wa, ká mú iṣẹ́ wọn jẹ́ ìrọ̀rùn fún wọn, ká má mú iṣẹ́ wọn jẹ́ ìbànújẹ́ fún wọn. Àwọn àbọ̀dé ìgbèkùn yìí, wọ́n ní gbogbo ojúṣe tó yẹ ṣe fáwọn ọmọ Léfì, fáwọn àlùfáà ńlá ṣe, kí wọ́n lè fi rọrùn ṣiṣẹ́ wọn. Òǹkọ̀wé Hébérù náà sì sọ nǹkan kan náà tọ́jọ bẹ́ẹ̀. Ṣé Bíbélì yìí wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọjọ wò ó. Hébérù orí 13 ẹsẹ̀ 7-20. Hébérù orí 13 ẹsẹ̀ 7-20. Ìwé mímọ́ sọ ń bẹ̀ ó ní, ẹ máa gbọ́ ti àwọn tí ń ṣolórí yín, kí ẹ sì máa tẹríba fún wọn, nítorí wọ́n ń sọ ẹ̀ṣọ́ nítorí ọkàn yín, bí àwọn tí yóò ṣírò, bí àwọn tí ó ṣèṣirò, kí wọn kí ó lè máa fayọ̀ ṣe èyí láìsí ìbànújẹ́, nítorí èyí yìí yóò jẹ́ àìlérè fún yín táwọn ìránṣẹ́ Ọlọ́run tí ń bẹnu ọgbà àjàrà Olúwa nínú ìjọ yín bá ń fi ìbànújẹ́ ṣiṣẹ́ wọn, kò ní lérè fẹ́yìn ọmọ ìjọ. Ntí ẹsẹ̀ Bíbélì yẹn ń sọnù. Torí náà a ní láti ràn máa ṣe ohun tí ó mú kí wọ́n máa fayọ̀ ṣiṣẹ́ wọn. Ìgbà náà níṣẹ́ ìránṣẹ́ wọn ó tó lérè fún wa. Nínú ẹ̀kọ́ yìí náà, ẹ̀kọ́ yìí kọ́ wa wípé ká máa san ìdámẹ́wàá wa. Àwọn àbọ̀dé ìgbèkùn tí wọ́n toko Bábílónì dé yìí, wọ́n ní ara àpinnu àti májẹ̀mú wọn ni pé a máa san ìdámẹ́wàá wa. Àwọn ọmọ Léfì ní máa gba gbogbo ìdámẹ́wàá bá a ṣe kà nínú ẹ̀kọ́ wa. Ṣùgbọ́n gbà wọ́n bá gba gbogbo ìdámẹ́wàá tán, àwọn ọmọ Léfì náà wà tún mú ìdámẹ́wàá nínú ìdámẹ́wàá, wọ́n wà kó fáwọn àlùfáà. Àwọn ọmọ Léfì ní ẹni gbogbo ìdámẹ́wàá, ṣùgbọ́n gbà wọ́n bá gba gbogbo ìdámẹ́wàá tán, àwọn náà wà tún mú ìdámẹ́wàá nínú mẹ́wàá, wọ́n kó fún àwọn àlùfáà. Ẹ̀kọ́ yìí kọ́ wa wípé ká máa san ìdámẹ́wàá wa. Tẹ́ ẹ bá sì gbàgbé, ìwé Málákì, ọ̀kan nínú àwọn ìwé tá a kọ ní àkókò yìí tí wọ́n tó kó ẹrú oko ìgbèkùn Bábílónì dé náà la kọ̀wé Málákì. Nínú orí 3 ẹsẹ̀ 9 ìwé Málákì, ìwé mímọ́ ní ẹ mú gbogbo ìdámẹ́wàá wá sílé mi, kóúnjẹ bá lè pọ̀ nínú ilé mi. Ẹ sì fi èyí dán mi wò bí èmi ò bá ní sí fèrèsé ọ̀run sílẹ̀ fún yín, kí n sì bá ajẹnirun wí, kó má bàa jẹ yín. Torí náà, bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká jẹ́ olótìtọ́ nínú ìdámẹ́wàá wa. Kò sẹ́ni tí èsì ìdámẹ́wàá. Àwọn míì ajẹnirun nígbà lọ́wọ́ wọn, ṣùgbọ́n àwọn tí wọ́n ń san ìbùkún Ọlọ́run ní wá sórí ayé wọn. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ẹ ṣé púpọ̀ tí ẹ ń gbọ́ wa. Bí ẹ̀kọ́ yìí bá bùkún yín, ẹ jọ̀wọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn lórí ẹ̀rọ ayélujára yín, nínú ìjọ yín, ní àdúgbò yín, nínú ìdílé yín, nínú àwùjọ tẹ́ ẹ wà. Bẹ́ẹ̀ bá sì fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sórí ẹ̀rọ WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sórí òǹkà WhatsApp tí mo fẹ́ pè jáde yìí, àmì àròpọ̀ 2 3 4
ẹ̀jọ ọ̀kan mẹ́ta ẹ̀ta èjì ẹ̀sán méjì àtàrún méjì àmì àròpọ̀ èjì ẹ̀ta ẹ̀rin ẹ̀jọ ọ̀kan mẹ́ta ẹ̀ta èjì ẹ̀sán méjì àtàrún méjì. tẹ́ ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sórí ẹ̀rọ WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sórí nọ́mbà WhatsApp yìí +234 81 11 32 99 55 +234 81 11 32 99 55. títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé. mo fà yín lé Ọlọ́run alààyè lọ́wọ́ àti gbogbo àwọn olùkọ́ wa nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa kọ̀ọ̀kan. àdúrà mi ni pé ńgbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀ ọjọ́ 25 oṣù karùn-ún 2025 yìí Olúwa tún ṣí wa ń yè jù báyìí lọ nípa ọ̀rọ̀ rẹ̀. yóò fòye rẹ̀ yé wa. ẹ jẹ́ á tètè dé sílé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi mo bẹ̀ yín ni. ẹ sì jẹ́ á kópa ribiribi nínú ẹ̀kọ́ wa. gbogbo wa ó sì dá lábùkún fún lórúkọ Jésù. ẹ ṣé tẹ́ ń gbọ́ wa. ó dàbọ̀.